bẹ́ẹ̀ ni ètò ojúrí ṣe bẹ́ẹ̀ òun tẹ̀ ẹ́ wájú lórí Orísun náà ni ẹ mọ̀ pé lórí ètò ojúrí yìí ẹyẹ kì í fapá kan fò èmi nìkan kọ́ mo wà nílé agbára fún tòní Barrister Ọláníyì Ọládùnní láti Ọláníyì Ọládùnní àǹkó láti ìlú Ìjẹ̀bú Òde àwọn ń bẹ nílé agbára pẹ̀lú mi ẹ bá mi kí ẹ káàbọ̀ sórí ètò yìí o. ẹ kú déédé àsìkò yìí ẹ̀yin ará ilé a kí yín káàbọ̀ sórí ètò ojúrí. ẹ káàbọ̀ sórí ètò yìí fún títàkò yìí. Bákan náà ọ̀gbẹ́ni Abímbọ́lá Olúwafẹ́mi àwọn náà ń bẹ nílé agbára pẹ̀lú mi o láti mọ bá a yànnà náà yìí tá a gbé wá fún tọ̀sẹ̀ yìí. Gbogbo ẹ̀yin ará ilé a kí yín o ẹ káàbọ̀ sórí ètò ṣe dáadáa la bá yín. ẹ káàbọ̀ sórí ètò yìí ilé ńkọ́ o. lórí ètò ojúrí fún tọ̀sẹ̀ yìí kí ni tá a fẹ́ láǹfààní àti gbéyẹ̀wò ẹ̀yin ará ilé ń tájọ láǹfààní àti gbéyẹ̀wò ẹ mọ̀ yìí pé bàbá ní kò kàn wá a ní sọ ó lè kẹ́ni tó kàn wá òun la fi gbọ́dọ̀ wí lórí ètò yìí arábìnrin kan ló ṣe bí ẹni kọ lẹ́tà sórí ètò ojúrí pé kí ẹ gbà òun nímọ̀ràn kí ni kóun ò ṣe nítorí òun rí mọ̀lẹ́lẹ̀ yìí ó ní ìgbà tóun ti wà láti nǹkan bíi ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún ó ní bàbá àwọn ti ṣe bí ẹni jọ́ lòun pè ní bàbá àwọn ti kú ó lóun ò ní bàbá mọ̀ ó láti ìgbà yìí lòun ti ń bá a bọ̀ ó ní òun ṣáà ń bá a lọ òun bá a bọ̀ ó ní òun dàbí òun di bí ẹni pé òun parí ìwé ti girama ó nígbà yìí òun á ṣiṣẹ́ nílé epo kan ibẹ̀ lòun ti pàdé arákùnrin kan ó lọ́rákùnrin yìí ní tòótọ́ ó ti ní ìyàwó ńlé nínú òfin nínú ọ̀la ọmọ pàǹdọ̀rọ̀ ó sádàgbà ó ní arákùnrin yìí ó ti ní ìyàwó ńlé ó ní àmọ́ ó ní pé kí ni irú òwúrẹ̀ yìí kí ló wá ń ṣe ńlé epo ó lóun pé òun fẹ́ lọ léèwé àmọ́ kò ságbára sí òun òkú ní bàbá mọ́ ìyá náà sì rèé kò ságbára láti rán òun léèwé ó lè yí òun lòun ń ṣe pé ó ságba jáàmù àbẹ́wò lẹ̀ tí ì pé ó ló gbà fóun òun ṣe ìdánwò àṣewọlé sílé ẹ̀kọ́ gíga ti yunifásitì ó ní wọ́n mú òun ṣe bẹ́ẹ̀ òun tẹ̀ wájú arákùnrin yìí ṣe tán ó dẹ̀ sponsor rẹ̀ débi pé olóhùn ti wà ní òun ṣe àgùnbánirọ̀ lọ́wọ́ báyìí òun sáf ó dárúkọ ìpínlẹ̀ tó ti ń sáf lọ́wọ́ fún wa. ó nígbà yìí arákùnrin yìí ó ní yóò wá sílé àwọn kódà ó ara sọ fún ìyá àwọn oúnjẹ táwọn ń jẹ olóhùn gan tó ní máa ń pèsè rẹ̀ owó iléèwé onísàn gbogbo nǹkan tó ń lò níléèwé ńgbà náà lọ́hùn-ún ó lárákùnrin yìí òun ló gbọ́ gbogbo rẹ̀ ó lọ́ akú gẹ́gẹ́rẹ́ kóhun ó parí ó dàbí ẹni pé òun ti wà nínú oyún báyìí oyún oṣù méjì òun ti ń sáàfù lọ́wọ́ ó lóun bá lè sọ fún àwọn pé ìyá ó ti rí bẹ́ẹ̀ o ó ní nìyá bá yarí pé kí ló dé kò sí tó jọ o níbo ó lóun ò lè fẹ́ ẹni tó ti níyàwó ńlé pé rárá kò sí tó jọ sí pé òun ò tó bẹ̀ láti fi arákùnrin yìí tóun ò bá fẹ́ kí òun ó kọ̀ òun lọ́mọ ẹ̀ wá gbọ́ nítẹ̀wà láǹfààní tí a dìídì gbé àwọn ọ̀tọ̀kùlú ènìyàn amòfin bẹ lórí ètò yìí tí wọ́n á fi gba arábìnrin yìí nímọ̀ràn pé ntójú rẹ̀ rí leléyìí kí ni kí arábìnrin yìí kó ṣe ó lóun sì nífẹ̀ẹ́ arákùnrin yìí gan ìgbà táwọn ń gbarú táwọn ń gbayọ̀ táwọn ń gbowó lọ́wọ́ arákùnrin yìí ìyá àwọn mọ̀ pé ó ti níyàwó léngbà náà lọ́hùn-ún ó wá di pé òun wá ṣe bí ẹni fẹ́ parí tán pé kóun ó sì kó lọ lé rẹ̀ òun kú ti lóyún fún ìyá rẹ̀ yarí o kí ni kó ṣe o kó tó pa àmọ́ tẹ̀wájú ẹgbẹ́ ndókè lọ́hùn-ún kí n délé agbára bàbá dé torí pé a fọ̀rọ̀ wáwọn èèyàn lẹ́nu wò alọ́ ògbóró á gbọ́ èrò tiwọn náà bàbá dé àmọ́ kíra wa káàbọ̀ sílé agbára pẹ̀lú àwọn àlejò mi mò ń padà bọ̀ ẹ kú kalẹ̀. ohun tó láńlọ́ọ̀dù tó bá torí pé tẹ́nàtì ẹ̀jẹ̀ wọlé tó bá ká pàánù lẹ̀ láì ṣe pé ó wà láwọ̀ ẹ̀ pé kó ká tí ó yẹ yín báyẹn tójú bá rọ̀ tó bá pa ẹrù ẹni yẹn ẹni láti fi ọlọ́pàá gbé ni tàbí kó sọ ẹ̀ sí kóòtù torí kò sọ fún un pé kó pòun fẹ́ kò lẹ́tọ̀ọ́ láti ká pàánù. níwọ̀n ìgbà tó ti lọ yọ roof tó ti jẹ́ kójò pa ẹrù tẹ́nàtì yẹn ó ti fìdájọ́ sọ́wọ́ ara ẹ̀ ó ti ṣèdájọ́ yẹn fúnra rẹ̀ that means pé ó ti gba owó ilé ẹ̀ already and tẹ́nàtì yẹn náà tún ní right láti sue landlord yẹn.